الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحابه أهل الله أدعو بفون الله وبا أتورا لكم أي إكاتي جفون سادردا النبي محمد صلى الله عليه وسلم olùwàkọ́bọ̀ alẹ́ ànábì kún ní ìkẹ́ àti gbogbo àwọn sàhábà tí wọ́n jẹ́ níre àwọn ará ilé àwọn ìyàwó àti àwọn ọmọ Olúwa kí ó bá wa ṣe àlékún ìkẹ́ àti ìgẹ́ ẹnìkọ̀ọ̀kan wọn wala la ilaha illallah wala muhammadu rasulullahi wala sallallahu alayhi wa sallam. Naam, àánú Ọlọ́run jẹ́ kó fi ẹnìkọ̀ọ̀kan wa sílẹ̀ wala ìyà ànábì ní iwájú Ọlọ́run. Ẹjọ́ àwa tí a bá wọlé tó ṣe wípé amẹ́nìkan àbíyàn méjì ẹjá táàgì wọn mọ́ program tààrọ̀ yìí. Ẹjọ́ torí t'Ọlọ́run ẹ bá mi táàgì àwọn èèyàn kí wọ́n wọlé dáadáa. Ẹ̀dẹ̀ bá mi share kódà program yìí mo fẹ́ kí ẹ bá mi táàgì àwọn ògo Ìlọrin ẹni tó bá mọ àwọn ògo Ìlọrin tó bá mọ kílókù ẹ page tí wọ́n ń lò ẹ bá mi tag wọn mọ́ program tí mo bá ṣe lọ́dọ̀ mi wọn ò ní jẹ́ kí kíní yẹn kó jáde ìyẹn mọ́ tó ń ṣe Facebook mi ọ̀dọ̀ mi báyìí tí mo bá tag any headline ẹ rí pé mi ò kí ń sábà fi headline sí má tí mo bá kọ any kankan sórí ẹ̀ báyìí wọn ò ní jẹ́ kí wọn ò ní broadcast ẹ̀ mi ò mọ̀ tó ń fa bóyá ó nílò settings kan ni even tí n bá tag èèyàn jù tó bá tó ajú bí èèyàn mẹ́wàá àbí mélòó lọ mo tún ṣàkíyèsí náà wípé ìyẹn náà kò jáde má bó ṣe yẹ kí ó jáde wọn ò ní broadcast ẹ̀ èmi nìkan náà máa kàn máa dá program yẹn ṣe. Ẹjọ́ torí tó lọ ẹ bá mi tag èèyàn yàtọ̀ sáwọn ògo Ìlọrin mo fẹ́ kẹ́ ẹ bá mi tag àfà yìí àfà Adam wọ́n máa ń pè àwọn ní Adam Fani ẹ bá mi táàgì wọn máa program yìí àwọn èèyàn jankan kódà tẹ́ ẹ bá lè bá mi ṣe kí program yìí ó wọ family house lọ. Ibi tí mo ń pè ní family house wa òun náà ni ìyá Markaz Lágége. So ẹ̀tẹ́ ó bá lè tí program yìí bá lè tó bá máa kílókù ẹ̀ in tí Markaz lòun Lágége lọ́hùn ẹni ó bá máa page wọn ẹjọ́ bá mi tag wọn mà. Mo fẹ́ kí ọ̀rọ̀ yìí mo fẹ́ kó rìn díẹ̀. Ìdí tí mo ṣe ní kẹ́ tag àwọn ògo Ìlọrin mà òun ni wípé àwa pẹ̀lú ń tá kí ń tá sì kọ́ tá dẹ̀ ní ṣe àbòsí lórí ẹ̀ a kì í fojú pa ẹnìkankan rẹ̀ a dẹ̀ kì í yẹpẹrẹ ẹnìkankan bó tilẹ̀ wù kó ma. Wọ́n ní bíbá ilé bá kéré kódà tí ò ga ju rólà 15 cm lọ òun sì ní baálé lọ́ọ̀dẹ̀ rẹ̀. A wá ní mẹ́nu àbùkù bá ọlọ́lá àbìkan àbí ọba ìlú kan. Àwọn ọmọ ìlú míì náà báwọn èèyàn ìlú míì náà ará ìlú míì náà a níyàjú wálẹ̀ kí wọ́n máa tẹnu àbùkù bá ọba ìlú wa. Kò sí ní tó nígbà ní tálàwò ní o bẹ́ẹ̀ ni kò sí ní tí wọ́n ní léyìíkéyìí ìlú tí wọn ò bá wù kó jẹ́ bí wọ́n ṣe lọ́ba lọ́dọ̀ wọn làwa náà lọ́ba lọ́dọ̀ wa. Ọba ìlú Ìlọrin bàbá wa Ibrahim Zulkarnain ọba mùsùlùmí ṣéhù àwa ṣe ṣéhù yín o akíyín bí wọ́n ti ń kíyín akíyín bí wọ́n ti ń kíyín. Ọlọ́run kó jẹ́ kẹ́ ẹ pẹ́ lórí oyè Ọlọ́run kó jẹ́ kẹ́ ẹ pẹ́ lọ́lá. Bàbá Zulkarnain bàbá Ibrahim ọba Sùlù ẹ bá wa pe àwọn ọmọ ìlú yín sá with due respect. Ẹ jọ̀ọ́ ẹ bá wa bá àwọn ọmọ ìlú yín níwọ̀ àrífín yìí ń pọ̀ jù àbùkù yìí ń pọ̀ jù. Ẹni ó bá nílé gíláàsì kò yé sọ́kù mọ́ ní onílé o. Ẹni tó bá ní ilé gíláàsì kìí sọ òkò
lu ilé onílé o tó bá sì di wípé ẹjẹ́ àbátara wa jẹ́ ẹni tí ń sọ̀rọ̀ yẹn kò sí ní tó fẹ́ bàjẹ́ mọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ó yẹ já máa dá lẹ́yìn já máa sun dúkìá ara wa fẹ́rẹ́ ní tí ń sọ̀rọ̀ yún kò ní kankan kò ní dúkìá kankan o àwọn ọmọ ìlú yín bàbá Zulkarnain ọba Ibrahim ọba ìlú Ìlọrin ẹ bá bà wọ́n níwọ̀ o ẹ bá wa kìlọ̀ fún wọn gidi gan àkọ̀kan báyìí tó wọn náà máa ń wé láwàní tí láwàní ẹ̀ máa ń tóbi dáadáa báyìí ó ń pèrè ẹ̀ máa gbájì wọ́n lè jẹ́ àmọ̀ pé kò ní ìbátan kankan pẹ̀lú wọn nínú àgbájì ọmọ kéwù ni ó ní ó kọ́ lé bàbá tiẹ̀ tí ń jẹ́ kò fó kọ́ lé bàbá rẹ̀ dáràn o ó kọ́ ní onílé ní fi ń dáràn káàkiri ẹ pè wọ́n ẹ kì wọ́n nílọ o bí a bá retaliate wọ́n ní oró àkọ́dá ni kò lè dàbí oró àdágbẹ̀yìn tó bá fẹ́ jọ bí ọ̀rọ̀ bínú bàbá wọ́n bá lọ́rin àwa ò rí yín fín àmọ́ bó ṣe ń rí lára wa òun la ṣe ń fi ẹ̀hónú hàn sí yín gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé mú kí gbogbo yín dáadáa Ọlọ́run ó ṣàlékún dáadáa yín Ọlọ́run ó ṣàlékún àánú rẹ̀ fún yín ọlá ìyá nẹ́bì bàbá wa olóko mi Abdulaziz Akin apalára Ọlọ́run ní tó bàjẹ́ fún yín gbogbo yín tẹ́ ń wọlé ni mo kí ọ̀rọ̀ yín ká mi lára díẹ̀ mo fẹ́ yàn náà àwọn ọ̀rọ̀ kan ó sì ṣeé ṣe kí n fààyè ìpèélẹ̀ káwọn èèyàn ó lè pè wọlé sórí ètò mo gbọ́ ọ̀rọ̀ yẹn tí àáfàá náà lápè torí tó tàgà rẹ̀ mẹ́nìyẹn àáfàá Adam Fani tó bọ́ ta gbọ́dọ̀ ti ṣe clip yẹn ti pẹ́ I don't know èmi ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ ọ ni tó bọ́ ta tó ń sọ wípé in tó sọ yẹn gan ẹjẹ́ ní ó fẹnu ara ẹ̀ sọ ni ẹ jẹ́ kí n play rẹ̀ kó fi ẹnu ara ẹ̀ gangan kó fi sọ kí gbogbo ayé ó gbọ́ kí n tó wá conclude àbí kí n tó make comment mi lórí ọ̀rọ̀ yẹn ó sọ ọ̀rọ̀ yẹn láìláìlá ẹni a bá pè ní ọlá èèyàn ò gbọdọ̀ sọ̀rọ̀ síbẹ̀ yẹn ẹni a bá pè ní ọlá àìsọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ẹgbọ́n tí Adam Fani ẹgbọ́n tó wí nígbà ẹ bá gbọ́ tán nígbà gbogbo ayé bá gbọ́ tán màá ṣe wá make comment mi lórí ẹ̀ àwọn èèyàn máa ń mú kádà mo máa ń sọ̀rọ̀ lóòótọ́ ni mo máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n tí n bá fẹ́ sọ̀rọ̀ màá sọ ọ̀rọ̀ ẹnu mi kí n tó sọ fídíò yẹn nìyí. àwọn ẹ̀dá bẹ ọlọ́run gẹ́gẹ́ tó bá padà wà lẹ́yìn ní yóò padà jalè. nígbà tí ẹlọ́fẹ́ fara balẹ̀ nígbà tí agbọ́dọ̀ tó bàbá ọmọ ọdún sọ wípé lágbáyá òsílẹ̀yìn mi tàmàdò òsílẹ̀yìn mi làkásẹ̀gbẹ̀ òsílẹ̀yìn mi ẹ̀yin ọlọ́run ni wọ́n dúró sí ìgbà náà nígbà tó wọ́n wá padà kára rí pé ẹ̀yin náà lẹ́wà níbẹ̀ ẹ̀yin náà lówó fún nínú ẹ̀kọ́ tí ìsìláàmù tún wá kọ́ wa tọ́lọ̀ tún wá kọ́ wa náà ni pé ẹ bá ti wá rí pé tọ́lọ̀ ti lóhùn ṣe náà ní ẹ dákun ẹ bá ti rí pé báyìí lọ́lọ́ ti lóhùn ṣe ẹ wá gbà fọlọ́ ló mú kí àtìbámù àtàwọn àmì náà tó jẹ́ mùsùlùmí lóòótọ́ ni wọ́n padà wá gbà wípé tọ́lọ̀ ti ní òrì náà lórí àwọn sì gbà bẹ́ẹ̀. wọ́n á jẹ́ kí bàbá wọn kó máa sọ ọmọ kíní kẹdájú tó gbọ́dọ̀ fún ní ayé mú òye o ìjà yìí ṣe èdè ògbọ́n máa sọ nìkan o Ìlọrin lè ní ti wá o. torí táwọn èèyàn bí ibi pé gbogbo ìyá náà gbé pásítọ̀ ní ọmọ ògbó máa sọ pásítọ̀ ní kírísítẹ́nì sí ní ọ̀gá ìdíìmù sí ní mùsùlùmí sì ní ìmáàmù mùsùlùmí ní àwa mùsùlùmí tí ẹ bá unite ìsìláàmù nínú ìlú yìí wọ́n sọ wípé ẹ fẹ́ bà ayé àwọn mùsùlùmí tẹ̀lé
wọ́n ní ẹ fẹ́ mọ̀ọ́mọ̀ ẹ fẹ́ da àárín àwọn mùsùlùmí nítorí wípé bàbá ọkọ̀ máa sọ ẹ ti bá a kọ́ yìí o. ìka méjì ti gbọdọ̀ sẹ́kù jọba yìí lẹ́yìn ó tọ́ sí sọ fún yìí. kí ni àkọ́kọ́ òun ní pé ẹ ti jẹ́ okùn fẹ́ẹ̀rì lò. ẹjọ́ máa bà yín lẹ́rù. ẹlẹ́ẹ̀kejì ẹ ti jẹ́ wọn ní okùn fẹ́ẹ̀rì lò ó tún wá kù sẹ́pẹ̀ ń bẹ̀. ìwà bẹ̀rù sẹ́ẹ̀rì lòun àti bẹ̀rù sẹ́pẹ̀ ń bẹ̀ òun ni ó di ẹ lè ṣe déédéé pẹ̀lú ọlọ́run. táwọn ẹni ọlọ́run fi ní máa sọ fọ́lọ́run wípé eléyìí fẹ́ fẹ̀sì jẹ́ o. bàbá wa bá mẹ́sẹ̀jì ní ìjọba wọn lọ. ẹ̀yin Ògo Ìlọrin mo ní kẹ́ bá mi táàgì wọn ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi táàgì Ògo Ìlọrin sí prógrámù yìí. Adam Fani ó ní Ìlọrin lòun ti wá o èmi ò mọ̀ ẹ̀yin Ògo Ìlọrin ẹ̀yin lẹ máa ń sáré dìde bọ́ọ̀ kan bá ṣẹlẹ̀ lu ìlú yín. Bàbá Dr. Sharafudeen Gbadebo Raji wọ́n sọ̀rọ̀ kan àbí wọ́n ṣe prógrámù kan àwọn kọ́ ni wọ́n sọ ọ̀rọ̀ yẹn wọ́n ṣe nínú prógrámù wọn ni wípé kí ìlú kọ̀ọ̀kan ó máa dákọ̀ àwọn òòṣà tí ń bẹ nínú ìlú ẹ̀ àwọn àṣìṣe tí ìlú kọ̀ọ̀kan ń ṣe tó jẹ́ pé bóyá ìmọ̀ kan náà fi ń ṣe ni àbífẹ́ inú ni wọ́n fi ń ṣe ni kí ìlú kọ̀ọ̀kan wá máa sọ tó jẹ́ pé tá a bá ní ká gbé wọnú ṣẹ̀ríà nínú àgbọ́yé tiwọn wọ́n classify rẹ̀ sí kí ni o sí òòṣà wọ́n classify rẹ̀ sí ẹbọ. àwọn kan ni wọ́n fẹnu wípé ẹbọ ń bẹ nínú Ìlọrin àwọn ọmọ Ìlọrin fúnra wọn ni wọ́n jáde ibo lẹ ti wá wọn ní Ìlọrin gangan má parọ́ mẹ́lùú yín o dókítà tún sọ má parọ́ mẹ́lùú yín tí ò bá sílẹ̀ má fi kún o. àwọn ọmọ ẹ̀ẹ́dẹ̀ ka irú àwọn nǹkan tí wọ́n ń ṣe nínú ìlú àwọn nínú làákàyè tiwọn táwọn wò pé òòṣà ni ẹbọ ni. ẹ̀mẹ̀mẹ́gbẹ́ ṣe ń dráàkì Dr. Sharafudeen Raji kò wọ́n mẹ́nu wọn sọ dókítà ò kò fẹnu ara ẹ̀ wí o dókítà ò mẹ́nu kò tábà ọba àlú Ìlọrin o kò tábà o. ẹgbẹ́ kéèsì dìde gẹ́ǹsì rẹ̀ ẹ̀ ń bá a ṣẹjọ́ ṣé ẹ̀ ń gbọ́n tí Adam Fani ń sọ nísìnyí ó lóhun yìí o ibo lòun ti wá Ìlọrin lòun ti wá o. ìjà yìí ó ní kí ẹ ṣèjọ Ògbómọ̀ṣọ́ nìkan gbogbo mùsùlùmí ayé lóòótọ́ ni gbogbo mùsùlùmí ayé ní ń wo ìlú Ògbómọ̀ṣọ́ kódà kìí ṣe mùsùlùmí nìkan gbogbo kìrìsìtẹ́nì ayé ní ń wo Ògbómọ̀ṣọ́ kìí ṣe kìrìsìtẹ́nì nìkan gbogbo àwọn ẹlẹ́sìn lágbàáyé ni wọ́n ń wo Ògbómọ̀ṣọ́ ni wọ́n sì fẹ́ wo ibo lọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ dá sí. ìyí tí gbogbo wa jọ kọ́ta àjọ mọ̀ ni gbàgbé ẹ̀ mò ń bọ̀ níbi ọ̀rọ̀ yẹn wípé ẹnìkan kèfèrí ni ṣèbí Kùránì gbogbo àjọ kéta a sì mà mò ń bọ̀ wá a sì mọ̀ nípa rẹ̀ Al-Qur'an ó dẹ̀ kó ìrántí ń jẹ́ àbòsí. èmi ń sọ fún yín lónìí authoritatively pé gbogbo Christian lágbàáyé wọn kì í ṣe kèfèrí. bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo ni mo sọ gbogbo Christian lágbàáyé wọn kì í ṣe kèfèrí. gbogbo mùsùlùmí lágbàáyé wọn kì í ṣe kèfèrí. gbogbo ni mo sọ o gbogbo Jew àwọn Yehudi lágbàáyé wọn kì í ṣe kèfèrí. ìwà tó oníkálùkù wọn bá ń wù ìṣesí oníkálùkù wọn ìní ó padà sọ wọn di kèfèrí. Quote me anywhere. Olúwa tó láyé tó dá gbogbo wa tó sì ní àwọn ẹ̀sìn yìí òun ló jẹ́ àmọ̀ bẹ́ẹ̀ ó yẹ ẹjẹ́ àjọba mi lọ sí Suratul Baqarah Quran 2 ẹjẹ́ àjọ lọ síbẹ̀ ẹjẹ́ àjọ sí àyà 62 ní Suratul Baqarah ẹni ó bá ní Quran nílé ẹ kọ́kọ́ lọ bá mi ṣíná ó láwọn tí mo fẹ́ tọ́pọ̀ mo mú látòrí Adam Fani ni mo ń bọ̀ lórí Yunus àtọ́lé agangan fún rẹ̀ mo ń bọ̀ lórí igi Ògùn nílùú Ọ̀yọ́ fún rẹ̀ mo ń bọ̀ lórí ẹ̀
mo gbé látọ̀dọ̀ Ádámù Fáání ni torí wípé kí ni òun ló ọ̀rọ̀ ẹrù mi nú òbí mi nínú ìtọ́lọ́hun ò bá sọ ẹ má sọ sí bẹ́ẹ̀ kéwú àmọ́ wòyí níwájú pé àwọn àgbà ẹ̀sìn ní ṣebí wọ́n ní wọ́n náà gba dókítọ̀ Ádámù Fáání wọ́n ní wọ́n náà gba dọ́kítọ̀rẹ́tì níyì dọ́kítọ̀rù níyì mùsùlùmí gbogbo mùsùlùmí lágbàáyé wọn kì í ṣe kèfèrí àkọ́kọ́ nìyẹn gbogbo kìrìsìtẹ́nì lágbàáyé wọn kì í ṣe kèfèrí ẹ̀kejì nìyẹn gbogbo yẹ̀húdí jíù lágbàáyé wọn kì í ṣe kèfèrí kódà àwọn kan tó ń bẹ wọ́n pè wọ́n ní asọ́ọ̀bì ìn àwọn yẹn àwọn làwọn tí wọ́n tẹ̀lé Uzairu bùnìlá tí wọ́n ń pè Uzairu ní ọmọ Ọlọ́run Uzairu làwọn tẹ̀lé laisu bí kàfìrí wọn kì í ṣe kèfèrí ẹ̀gbọ́n tọ́lọ́run inú Suratul Baqarah ni Quran 2 verse 62 Olúwa ní innal ladhina amanu dájúdájú àwọn olùgbàgbọ́ òdodo àwa tá a máa ń pera wa ní olùgbàgbọ́ òdodo àwa mùsùlùmí Ọlọ́run bá ló dojú ọ̀rọ̀ nǹkan ẹ̀sìn mẹ́gbàgbé àwọn kìrìsìtẹ́nì náà ń pera wọn lónígbàgbọ́ ìgbàgbọ́ ni wá kódà gan àwọn ní wọ́n fẹ́ tẹ̀ mẹ́ra wọn jù ìgbàgbọ́ làwọn onígbàgbọ́ làwọn Olúwa ní innal ladhina amanu dájúdájú àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n gbọ́ Ọlọ́run wọn bá gbọ́ lódodo Olúwa ní walladhina hadu àti àwọn yẹ̀húdí àwọn jíù àwọn tí wọ́n tẹ̀lé ànábì Mùsá tí wọ́n tẹ̀lé Mósè ṣé wọn ò ní tírà ni ta Ọlọ́run fún ní Tàórẹ́tà ṣé kò ní káwọn mùsùlùmí ó nígbàgbọ́ nu Tàórẹ́tà ni ṣé ìwé rọ́ ni Tàórẹ́tà lọ́lọ́run náà gbọ́dọ̀ gbàgbọ́ àwọn tó tẹ̀lé Mùsá ànábì Mùsá àwọn jíù àwọn yẹ̀húdí Olúwa ní wànàsọ́rọ̀ àtàwọn màsíhí àwọn tí wọ́n tẹ̀lé ànábì Ìsá àwọn màsíhí Olúwa ń jẹ́ ká máa mọ àwọn ẹ̀sìn yẹn lọ́kọ̀ọ̀kan pé ókè máa wò pé wọ́n nìkan ló wà ń bẹ̀ gbogbo ẹlẹ́sìn pátápátá lágbàáyé ajẹ́ ẹrú sí ń tá gbàgbọ́ ni gbọ́miyé ajẹ́ ẹrú sí nǹkan tá gbàgbọ́ ni gbogbo ẹlẹ́sìn lágbàáyé ibi wọ́n bí ọ sí ló ń ṣe ìwé wo lèmi ká wò wípé mùsùlùmí lọ́nà tí mo wá sí comparison láàrin àwọn ẹ̀sìn tí mo fáwọn pé eléyìí ní kí n dìmú sí bàbá mi jẹ́ mùsùlùmí lèmi náà fi ń jẹ́ mùsùlùmí ó gbọ́ bàbá mi jẹ́ mùsùlùmí wọ́n bí mi sí ìdílé mùsùlùmí ìní mo fi ń jẹ́ mùsùlùmí ìwọ tó ń wò mí àbíwò àtiwọ́ tó ń gbọ́dọ̀ àtẹ̀yìn tẹ́ ń sọ̀kọ́kúsọ yìí náà ìwé wo lẹ́ka tẹ́ ẹ fi jẹ́ mùsùlùmí ṣèbí wọ́n bí yín síbẹ̀ lẹ́ fi ń jẹ́ bẹ́ẹ̀ làwọn kìrìsìtẹ́nì náà bẹ́ẹ̀ làwọn tẹ́ ń pè lẹ́lẹ́bọ àwọn olóòṣà náà wọ́n bí wọn sínú ẹ̀ wọ́n fi ń jẹ ta ni nínú wa ló gbá research ẹ̀fọ́rídìí mi ẹ̀jọ́ ta ni nínú wa ló gbá research wípé ókè o ẹ̀kú ẹ̀sìn 50 kalẹ̀ ẹ̀kú ẹ̀sìn 50 kalẹ̀ ẹ̀jẹ̀ ayọ̀ èwo lẹ̀sìn nínú 50 yìí tẹ wá ń já ẹjẹ akú mẹ́wàá ẹjẹ akítí ẹjẹ akú márùn ẹjẹ akú mẹ́ta ẹjẹ akú méjì ẹfọ wá ní eléyìí ni kí n mú ta ni nínú wa ló ṣe wọ́n bí ọ sínú ẹ̀ ló ń ṣe ní gbogbo wa àfàwọn kọ̀ọ̀kan tọ́lọ́run bá ní kó jẹ́ pé bóyá wọ́n bí sínú ẹ̀sìn kan ìgbà tó ń wò pé báwọn eléyìí kì í ṣe ẹ̀sìn wọn yìí èyí ò gbọdọ̀ jẹ́ ẹ̀sìn ìyìn ṣe tí wọ́n má mo fẹ́ máa ṣe eléyìí òun gbá rìsáàtì fún rẹ̀ nu àrí tí mùsùlùmí ń di kìrìsìtẹ́nì àrí kìrìsìtẹ́nì tó ń di mùsùlùmí àrí aláwọ̀ àwọn oníṣẹ̀ṣe tí wọ́n di mùsùlùmí tí wọ́n di kìrìsìtẹ́nì a sì rí nínú kìrìsìtẹ́nì àti mùsùlùmí náà táwọn náà di oníṣẹ̀ṣe padà nítorí fáìlìsì oníkálùkù wọn tí wọ́n padà ṣe Olúwa wá ní àwọn tẹ́ ẹ̀yí tẹ́ ẹ pé ayé ní mùsùlùmí o àwọn tẹ́ ń pè ní yẹ̀húdí o àwọn màsíhí àwọn kìrìsìtẹ́nì o Olúwa tó wá ní wà sọ bí i àti àwọn tí wọ́n tẹ̀lé Uzairu tó ṣe pé Uzairu làwọn ń pè ní ọmọ Ọlọ́run Uzairu yẹn ní kọjá lọ nínú ìlú kan torí tí gbogbo ìlú yẹn ti dahoro gbogbo èèyàn tí ń bẹ́nu ìlú ti kú kódé egun wọn ti kẹ́ fún lòun wà pé bó Ọlọ́run sì lóhun ó jí gbogbo àwọn òkú yìí dìde bó Ọlọ́run ó ṣe jí wọn dìde Ọlọ́run wá ní òun ṣe èméjì pé bó ni mo fẹ́ jí wọn dìde ó dáná ìwọ náà níbi tó wà yín àti wà àtẹ́sìn rẹ ó yẹ ìyìn náà ẹ kú
àwọn náà wá kún wá lọ 100 ọdún ní ipò òkú Ọlọ́run wá jí Uzairu dìde padà lẹ́yìn ìgbà tóun náà ti kẹ́ fún ó wá ń jẹ́ kó máa wọ ẹṣin rẹ̀ tó gùn dé ibi tó dúró sí yẹn ẹṣin yẹn náà ó bá a ní ẹfun òun náà tí ó ti jẹrà tán ẹṣin yìí wá dìde egun yẹn sopọ̀ padà ẹran sopọ̀ mọ́ lára awọ́ dàbò ẹṣin yẹn dìde padà Ọlọ́run wá ní báyìí lòun Ọlọ́run ṣe máa ń jiyàn Uzairu yẹn làwọn tẹ̀lé àwọn sọ bí àwọn sọ pé eléyìí kò gbọ́ ọjà kankan àfi kó jẹ́ pé òun lọ́mọ Ọlọ́run jama torí pé lẹ́yìn 100 years tí ó padà yájú òun tó wọnú ìlú àwọn èèyàn ò dá màmá gbogbo àwọn tó ń jọ lọ sáà gbogbo wọn ti kú tán Ọlọ́run ní àtàwọn náà àwọn sọ bí Olúwa ní ẹgbọ́ ó ní man amana billahi wal yawmil akhir nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tẹ́mi Ọlọ́run kà kalẹ̀ fún yín ẹni ó bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ lọ́kan ṣoṣo nínú wọn àtọjọ́ kan ìpé ọjọ́ kan bẹ tí gbogbo wọn dìde ń dọ́gbẹ́ ní alikiyama Olúwa sọ wípé wa amila solihan tẹ́ni èyàn tún wá ń ṣiṣẹ́ rẹ̀ tẹ̀lé ìgbàgbọ́ rẹ̀ ẹ̀sìn mẹ́rẹ̀ẹ̀rin l'Olúwa kópọ̀ gbàgbé ẹ̀ pé mùsùlùmí kan ní ó wà lùjánà irọ́ ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹ kó díẹ̀ gbàgbé ẹ̀ pé Christianity nìkan ní ó rí ìjọba ọ̀run wọ̀ irọ́ ní ń jẹ́ bẹ́ẹ̀ ẹ kó ní díẹ̀ àdísì kọ́ ni mò ń kà fún yín yìí kìí ṣàdísì Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ni káládìsì ní ẹ sọ pé àdísì dọ̀rin fún ni káládìsì ni ẹ sọ pé ọ̀lẹ́ àdísì ní ẹni dọ̀rin fún ni àyà Kùránì ni Al-Qur'an ni mò ń kà yìí Suratul Baqara àyà 62 ẹ lọ gbé ẹ lọ tún yẹ̀ wò àjọkéwù yìí ni náà kí ló dé ẹ má fi ọ̀rọ̀ ẹ̀sìn balẹ̀ jẹ́ ẹ má fi ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fi ba ayé jẹ́ ẹ má fi da ayé rú ẹ má fi da ìlú rú Olúwa ń wo gbogbo ẹnì kọ̀ọ̀kan yín ìwọ tó ní mùsùlùmí náà wà jẹ́nà tó bá dọ́dọ̀ tó lọ́n bá lóhùn òmọ́ tí jẹ́ mùsùlùmí ńkọ́ ìwọ tó ní kìrìsìtẹ́nì yóò rí jọba ọ̀hún wọ̀ tó bá dọ̀hùn tó lọ́n bá lóhùn òmọ́ tí jẹ́ kìrìsìtẹ́nì ńkọ́ kí láàmú dára láàmú fún ní inú mímọ́ pẹ̀lú ibi tó dúró sí jẹ́ olódodo pẹ̀lú ibi tó dúró sí ọkàn rẹ Ọlọ́run fẹ́ wò Ànábì ní inna Allaha la yanzuru ila suwarikum Olúwa mi ò ní wo bẹ́ẹ̀ ti dá sí kò ní wo ìmúra rẹ ó wà ní kíma owó láwà ní òde fìlà Ọlọ́run ò ní wò bal yanzuru ila qulubikum tọ́lọ́run fẹ́ wò òun náà nínú ọkàn yín àtẹ́kùwà àhúnà ibi tí ìbáyọ̀ Ọlọ́run wà nínú gbáyà ló wà Ọlọ́run wá ní àwọn olùgbàgbọ́ òdodo àwọn tí wọ́n jẹ́ Màsíhì àwọn Christian àwọn tí wọ́n jẹ́ Yahudi àwọn Jew àwọn tí wọ́n jẹ́ sọ̀bìín àwọn tí wọ́n tẹ̀lé Uzairu Olúwa ní ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹ gbọ́ mi yé mani amana billahi ẹni ó bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ wal yawmil akhir àti ọjọ́ kẹ́yìn wípé ọjọ́ kan bẹ tí gbogbo wọn kò jọ níwájú Ọlọ́run fún ìdájọ́ nínú wa nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin Ọlọ́run tó wá fi kún ó tún wá ní wa amila solihan tó ń tọ̀hún yẹn tún ń ṣiṣẹ́ rẹ̀ Olúwa mi ní sọ̀rọ̀ èmi kọ́ Ọlọ́run sọ pé falahum ajruhum inda rabbihim ẹ̀san wọn ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba wọn ẹ̀san wọn ó ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba wọn falahum ajruhum inda rabbihim ẹ̀san wọn ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba wọn Olúwa ní wala khawfun alayhim kò sí ìbẹ̀rù fún wọn kò sí ìpayà fún wọn lọ́dọ̀ Ọlọ́run ọba Ọlọ́run ní wala hum yahzanun kò ní kò sí ìkẹta tí ó bá wọn nú jẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí mùsùlùmí bá dúró lónìí ní sí tó sọ pé ẹ̀sìn òun nìkan lẹ̀sìn Ọlọ́run ní dínà indallahi al-islam wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu tó gbàgbọ́ doctrine rẹ ni mùsùlùmí kúkú ni mí doctrine rẹ ń tó gbàgbọ́ nínú ẹ̀ ni tó bá bọ́ sínú ẹ̀sìn míì náà àwọn náà sọ wípé ẹ̀sìn yìí nìkan náà ni ọ̀nà òtítọ́ àti òdodo kò sẹ́nikẹ́ni tí ó dọ́dọ̀ bàbá tí èbá ṣe nípasẹ̀ mi nípasẹ̀ ta ní nípasẹ̀ ẹni táwọn náà gbàgbọ́ nínú ẹ̀ tiwọn náà nìyẹn that is their doctrine ẹ̀kọ́ tiwọn táwọn náà kọ́ nìyẹn tó sì ní believe lórí ẹ̀ láti ní ìtẹ́ ìdálùkìyàmà kó àti bá tó wá dọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe náà àwọn náà ó tún wá kó ti ẹsẹ̀ fá tó gbé àwọn náà lẹ́sẹ̀ wípé kí ni o wípé táwọn ń ṣe yìí òun náà ni ọ̀nà òtítọ́ àti òdodo
oníkálùkù ni ó ló gba nǹkan kan gbọ́ ló ní ó sì dúró lórí ìgbàgbọ́ rẹ̀ tó gbàgbọ́ kullu hizbin bima ladayhim farihun oníkálùkù wa la ní ìpín tó dáa láti máa dúró pẹ̀lú tọ́lọ̀ pín fún wa èmi àtẹnìkan jọ ń sọ̀rọ̀ níjẹta nípa ọ̀rọ̀ ìlú náà ni nígbà wa ń sọ àwa sọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn òkè mú wá ń bí léèrè wípé òkè ìwọ lágbájá yìí ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè yìí ní gbogbo òlú tí ń bẹ lágbàá ní Nàìjíríà ní South West yìí nílẹ̀ Yorùbá ìlú wo ló dáa tó Ògbómọ̀ṣọ́ ó ní kò sí ìlú náà láyé ó dáa lọ́dọ̀ tèmi ìlú wo ló dáa tó Ògbómọ̀ṣọ́ wà láì kò sí nítorí kíni nítorí wípé Ògbómọ̀ṣọ́ ni mí ibẹ̀ ni wọ́n bí mi sí bó o bá béèrè lọ́wọ́ ọmọ Ìbàdàn náà wípé bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe wá tó yìí ìlú wo ló dáa tó Ìbàdàn yóò ní níbi kí ló tún béèrè Ìbàdàn ló dáa kódà ní gbogbo ayé Ìbàdàn ló dáa jù bẹ́ẹ̀ ni gbogbo Ògbómọ̀ṣọ́ náà ṣe dáa jù lọ́dọ̀ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ní gbogbo ayé nìyẹn bẹ́ẹ̀ dẹ̀ sì ṣe rí ẹja kò níbi ẹ̀tàn jẹ́ ká má tan rárá mọ́ kullu hizbin bima ladayhim farihun kódà ẹtú jẹ́ sọ fún yín ẹni tó jẹ́ pé àbà kékeré tí àbà rẹ̀ ò tún hàn nínú ìlú kan àbà rẹ̀ ò hàn kódà ní àárín àwọn àbà tó ń tún jọjẹ́ àbà tí ẹ̀ ní òhàn jù tẹ́ ẹ bá bí léèrè pé àbà wo ló wá dáa tó báyìí rí náà tó àbá yìí náà sọ pé ní gbogbo agbègbè wa yìí kò sábà tó dáa tó àbà wa o àbà wa ló dáa jù kí ló fà tí àwọn ládéládé àwọn lọ́balọ́ba tí wọ́n fi máa ń gbé superiority fúnra wọn wípé àwa yìí o àwa la ní Oòduà àwa la lo Oòduà tó wípé kíní kan báyìí ìtẹ́yẹ̀dẹ̀ ẹ̀sìn mi òun náà tún sọ tiẹ̀ náà èyí náà tún sọ tiẹ̀ náà ó ń kálukú ó máa gbé ní tó ní lárugẹ ni àjọ ń gbé ní tá ní lárugẹ ni ta ló dárí kìí àmọ́ tó ti padà wá fún wa rí gbogbo àwọn tí ń lọ sọ́hún ta lẹni tó dé tó wá sọ fún wa ní tí bẹ́ẹ̀ rí ṣèbí wọ́n kọ́ ọ́ lẹ̀ láǹkà ṣèbí wọ́n ń sọ ọ́ là ń gbọ́ ẹ má jẹ́ á fi ọ̀rọ̀ ẹ̀sìn bàlújẹ́ ẹ má jẹ́ á fi ọ̀rọ̀ ẹ̀sìn báyé jẹ́ ẹ jẹ́ á níwà àjọmọlúàbí lára ádámà fáání dẹ́yìn lẹ́yìn ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ má fi ń tó jẹ má fi bá ń tó ti jẹ́ àti tó tó fẹ́ jẹ́ àtàwọn àrọ́mọdọ́mọ rẹ jẹ́ gbogbo ẹ̀yin ògo Ìlọrin ẹ kìlọ̀ fọ́ọ̀mù àwọn ọmọ Ìlọrin yín kò sí tí ń ṣẹ̀ nínú ìlú Ìlọrin táwa bá yín dá sí nígbà ìjà mùdírù al-markaz hafizahullahu wa ra'ahu kọ́lọ̀ kó ṣàlékún àlàáfíà fún wa kó má dá markaz mọ́ wọn lórí nígbà ọ̀rọ̀ wọn ṣẹlẹ̀ pẹ̀lú bàbá wa mufti ìlú Ìlọrin Sheikh Sulaiman Farouk adamallahu hayatahu kọ́lọ̀ bá ṣàlékún àlàáfíà àwọn àtẹ̀mí gígùn wọn gbogbo wọn ṣe ń sọ tó ọmọ Ògbómọ̀ṣọ́ mẹ́rin ló bá yín yọnu sí àmọ́ kan ara púpọ̀ wo bá fi súnmọ́ ara tó ni sáà bá yín yọnu sí ẹ̀yin lẹ́jọ́ máa ń tẹ́ ẹjọ́ ń fà láàrin ara yín àdúà làwa ń ṣe kí Ọlọ́run ò dákun mọ́ àwọn àgbà tí àwọn òun ẹ̀sìn náà ní dákun Ọlọ́run bá wa pẹ̀tù sọ́rọ̀ yìí àdúà là ń ṣe tèmi nísìnyí tí mùdírù ní mí torọ́ kan nú àwọn ọmọ wọn ni mò ń ṣe nípa tọ̀rọ̀ ilé kéwú tàbá sọ̀rọ̀ ká nípa ti kéwú ilé kéwú tèmi lónìí náà Markaz ní jẹ́ talento ní ìyá Markaz talento ní ìjánu Markaz lọ́wọ́ lónìí mùdírù ní bàbá mi ni wọ́n ṣe Sheikh Sulaiman Farouk al-Miskinu billah bàbá mi ni wọ́n ṣe ní ti ìlànà Súfí kápí Ọlọ́run kádọ́ Ọlọ́run mà káfọ́ Ọlọ́run mà ní Sheikh Sulaiman Farouk ọ̀gá mi ni wọ́n Súfí ni wọ́n Tìjàníyà ni wọ́n tẹ́mi náà sì ń jẹ́ Súfí yún Tìjàníyùn ta ni ẹsẹ̀ bàbá mi inú àwọn méjèèjì ta ni mo fẹ́ sọpọ́tì tí n sọ pé mo rẹ́yìn sọpọ́tì ṣùgbọ́n kí ni òun kálukú wá dákẹ́ a sì ń wòran bí ìgbà tá àmọ́ àgbọn tí ń ṣẹlẹ̀ àwọn à ń ṣàdúà nínú ilé nígbà ó ṣẹlẹ̀ láàrin ìlú Ìlọrin àwọn ògo Ìlọrin àti kí lorúkọ ẹ̀ ta lọ́lọ́run ìlú wo ló bá wọn dá sí òun kálukú wá ń wò ni
ó yẹ pé ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n jọ ń fà à ń wò wọ́n ni àwọn náà tó máa tún bára wọn fà kí ló fà á tó fi jẹ́ pé ẹ̀yìn ẹ̀wà máa pokùnóòsù ànábì ní min husni islamil mar'i ìtí máa jẹ́ kí islam ọmọ ìyẹn lápẹ́ mùsùlùmí dáadáa lélẹ́yìí o ẹlẹ́sìn mùsùlùmí ni tó sì máa tó gbà tẹ̀rìkúhú ma la ya'nihi ntí ò bá ti kàn ọmọ dá sí èyí ṣe sọ lò ṣé wàá dá mẹ́fà ni àmọ̀pẹ́ yìí náà máa ẹ gbogbo táǹkà ilé mà ẹ lò ó mímọ̀ ò tó lílò máa fa'idatul ilmi kí ni àǹfààní mímọ̀ tá a láàmà iza lam nata'ammal bima nata'allam bá fi máa ṣiṣẹ́ pẹ̀lú nǹkan tá a mà kí ló wá láǹfààní rẹ̀ ẹ̀yin lẹ́sọ̀ pé al-ilmu bila amal kash-shajari bila thamar ká ní mímọ̀ ká má fi ṣiṣẹ́ ó dàbí wípé ká ṣe kí ni igi tá a gbè tí ò léso ni tí kàn dá pàǹtí lẹ̀ fún wa ẹ jẹ́ kí mo ṣiṣẹ́ lára yín dọ́kítọ́rẹ́tì yín ẹjọ́ ṣiṣẹ́ lára yín ipò àgbàtẹ́ ẹ̀wà ẹjọ́ ṣiṣẹ́ lára yín application of knowledge is wisdom kéèyàn ò lè apply ìmọ̀ tí ń bẹ lára ẹ̀ ni wọ́n ń pè ní wisdom ni wọ́n ń pè ní hikima hikima sì sàgbà ilmu al-hikima akbaru min al-ilmi wa a'zamu min al-ilmi ọgbọ́n ó ju ìmọ̀ lọ ọgbọ́n ju ìmọ̀ lọ èyún kó máa jẹ́ títí àfá Ádámù fàámi bàbá mi ní tẹ̀ríkù máa ń la sọ́bọ́ tẹ̀ríkù máa ń láyà sọ́bọ́ ìjọ ò bá ti tàn má ṣe sọ́bọ́ lẹ́sọ̀ ìjọ ò bá ti kàn án má dá sí ṣé ẹ ti gbọ́ Olúwa ló sọ wípé gbogbo àwọn ẹ̀sìn yẹn o ìyìn tóun fẹ́ lò níbẹ̀ ni pé gbà mí gbọ́ pé ọ̀kan ṣoṣo lèmi Ọlọ́run Islam ò sì pè àwọn Kírísítẹ́nì ni o àwọn Jíù ni o Islam ò pè wọ́n ní kèfèrí Islam ò pè wọ́n ní kèfèrí ìyìn tí Islam ò wá pé èèyàn ìwọ ọmọ bá pè èèyàn bẹ́ẹ̀ kódà nínú ṣẹ̀ríà tá a bá fẹ́ sọ̀rọ̀ wọn Màsíhì la máa ń pè wọ́n ìtumọ̀ Màsíhì ni pé kí ni àwọn tí wọ́n ń tẹ̀lé Mèsáyà àwọn tí wọ́n ń tẹ̀lé Màsíhù tí wọ́n ń tẹ̀lé Ìsá ìní wọn lẹ́yìnsú bí káfìrí wọn kì í ṣe kèfèrí o ẹ jẹ́ ká kọ̀rẹ́tẹ̀ ìtì gbogbo àjọ mọ́ ni mo dúró lórí ẹ̀ mo sì dúró lórí ẹ̀ àyá Kùránì yìí sì tó fún mi as evidence ju gbogbo ọ̀rọ̀ àfáà mi tẹ́lómi ò bá mú wa lọ tàlàfáà náà níbi tọ́lọ́run bá ti ń sọ̀rọ̀ ta ló ní làákàyè náà níbi làákàyè Ọlọ́run ẹ wá ń sọ wí so ibẹ̀ ni màá ti wá mú wọ ibi ọ̀rọ̀ tí ok ó ní ọba Ògbómọ̀ṣọ́ pásítọ̀ ni wọ́n ipe gbogbo táwọn èèyàn bìlífù nìyẹn ó ní ọba Ògbómọ̀ṣọ́ ó ní pásítọ̀ ní táwọn èèyàn bìlífù nìyẹn ẹ wá jẹ́ a máa gbọ́ sẹ́ẹ̀nì ni bàbá wa ọba Ghandi bàbá ọba Ògbómọ̀ṣọ́ ó ní gbogbo ayé sì mọ̀ pé rìdíìmù ni wọ́n àgbà rìdíìmù ni wọ́n ṣé ibi tí wọ́n jókòó sí yẹn ṣé ọ́tà ni wọ́n ń pè bẹ̀ níjọ́ tí bàbá ti wá débẹ̀ ìjọ wo ni wọ́n ti gbé báíbù síwájú tí wọ́n sọ pé ókè o nígbà náà ń kọ́ o báyìí o ṣe bá ń ráwọn ọba mùsùlùmí tẹ́gbẹ́ tó máa fẹ́ sọ̀rọ̀ àwọn àmà sọ pé kódà ẹ̀sìn ń bẹ láàárọ̀ ọba wọn nígbà bá kí àyà Kùránì mọ́lẹ̀ nínú ẹ̀zámpù tó súnmọ́ jù bàbá wa ọba Ìbà Bógúndé àwọn súnmọ́ wa ń bí dáadáa Ọlọ́run kó ṣàlékún àlàáfíà fún bàbá náà kó sì jẹ́ kẹ́mi wọn gùn lọ́lá àtòyè ọba Ìbà Bógúndé mùsùlùmí ni wọ́n àáfàá ni wọ́n ṣé gbogbo òlu Abógúndé ṣé mùsùlùmí ni gbogbo wọn tí Ìbà bá fẹ́ sọ̀rọ̀ Ìbà sọ wípé àyà Quran Ọlọ́run sọ wípé wọ́n wà kóòtù Al-Quran lọ wọ́n kóòtù àdìsí lọ bàbá ò máa sọ lárúbáwá gbogbo mùsùlùmí àmà kan sára sí wọn pé ìmọ̀ ń bẹ lọ́dọ̀ ọba wọn yes ìtò mà ní ṣe kí ni ní fi ń sọ̀rọ̀ bọ́ba Ghandi náà bá wá bọ́ta táwọn náà wá ń sọ wípé nínú Leviticus nínú Deuteronomy nínú Jeremiah nínú Acts of Apostles ẹ wá sọ wípé wọ́n preach ẹ̀sìn ni wọ́n preach ẹ̀sìn wọ́n ń sọ̀rọ̀ nípa ntánmà ni
báwọn ọba yín àwọn ọba mùsùlùmí náà báwọn náà ṣe máa ń sọ̀rọ̀ nípa táwọn náà máa ń pa Quran wọn a máa fi Quran bákẹ̀ bọ́ba wa yìí bá tiẹ̀ wá fi báíbù bákẹ̀ àwọn ọ̀rọ̀ wọn pé nínú bíbélì bí wọ́n sọ bàbá tiẹ̀ máa sọ bíbélì lèmi mà bíbélì ní kíni ìní èmi mà bíbélì mi sì ní ìyí tó sọ fún mi nìyí yes bí Quran yìí tẹ́yìn náà mà ṣe máa ń sọ fún yín kí ló tẹ́ ẹ máa ń ṣàbòsí ẹ̀yin mùsùlùmí sẹ́yìn nìkan Ọlọ́run dáyé fún ni sẹ́yìn nìkan Ọlọ́run dáyé fún ni àpèrè Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ta ni ẹni tó sọ fún yín pé àpèrè mùsùlùmí ni ta ló sọ fún yín bẹ́ẹ̀ wípé mùsùlùmí ló lápèrè yẹn mùsùlùmí kọ́ ló ní torí àwọn mùsùlùmí kọ́ ni wọ́n tẹ ìlú Ògbómọ̀ṣọ́ dúró wọn ò lè fi Kùránù tẹ Ògbómọ̀ṣọ́ dúró wọn ò fi Báíbù tẹ Ògbómọ̀ṣọ́ dúró ìtàn bá fi tẹ ìlú kọ̀ọ̀kan ó sọ̀tọ̀ọ̀tọ̀ síra wọn wà jẹ́ pé wà kékeré ìfún kìí ṣe gbogbo mùsùlùmí gan wàhálà ẹ̀yin mùsùlùmí ẹ̀yin Yorùbá yìí ló pọ̀ jù láyé wàhálà ẹ̀yin Yorùbá ló pọ̀ jù ànábì tó jẹ́ ànábì gbogbo wa mélòó lu sàábé ló di mùsùlùmí kánábì ní ó yá lọ pàrọ̀ ọkọ rẹ̀ mò ń bọ̀ lórí eléyẹn nínú ọ̀rọ̀ yìí náà ni màá ti sọ nígbà mo bá dọ́dọ̀ igi Ògùn lọ́yọ̀ọ́ mo ń bọ̀ lórí ẹ̀ ẹjẹ́ mọ́ bá àbò díẹ̀díẹ̀ ẹgbọ́n tádámà sáni sọ ó wá ní rìdíìmù ọ̀gá rìdíìmù ìlọba wa l'Ógbómọ̀ṣọ́ ẹjẹ́ ń jó tẹ̀ wájú ẹnu ara ẹ̀ náà ni ó fi máa sọ báwo lọba Ògbómọ̀ṣọ́ ti bá báwo lọba Ògbómọ̀ṣọ́ tó fẹ́ bá yí àwọn mùsùlùmí jẹ́ bàbá wa ọba àná tó gbéṣẹ̀ bàbá wa aláyélúwà ọba Jímọ̀ Ọládùn ní Oyèwùmí Ajagungbadé kẹta kábíyèsí mùsùlùmí ni wọ́n nígbà aáwọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn kìrìsìtẹ́nì ọba Jímọ̀ Ọládùn ní bá wọn dá sí wọ́n sì bá wọn parí ẹ̀